A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa the Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a bẹ̀ ọ́ nínú ọ̀rọ̀ rẹ pé kí o fún wa ní òye tó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí ọmọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀. Bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Joshua Lọ́dúnpọ̀ Ogunnubi àlùfáà láti ìjọ St. John's Anglican Church ní ìmọ̀tó Yewa ní agbègbè Ketu tí a pè ní Ketu Archdeaconry. Ṣé bàbá wa, ẹ bá wa ṣàfihàn ara yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Otitoyomi Idowu gẹ́gẹ́ bí ọmọ ìjọ ní ìjọ St. John Anglican Church ìmọ̀tó Yewa ní agbègbè Ketu. Ṣé orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Ní ọ̀sẹ̀ yìí ohun tí à ń gbé yẹ̀wò tó ṣe àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ni ìgbáradì fún ìrìn àjò mímọ́ apá kẹta. Ìgbáradì fún ìrìn àjò mímọ́ àwọn apá kẹta rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni bàtà ìrere àlàáfíà. Bàtà ìrere àlàáfíà. Ẹ̀kọ́ kíkà wa ń bẹ níwèé Àìsáyà orí 52 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 12. Ìwé wòlíì Àìsáyà ní ẹ̀kọ́ kíkà. Ìwé wòlíì Àìsáyà orí 52 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 12. Ẹ wá bá wa kà. Àìsáyà orí 52 ẹsẹ̀ 7. Ẹsẹ̀ àwọn tí ó mú ìrere wá ti dára tó lórí àwọn òkè tí ń kéde àlàáfíà, tí ń mú ìrere ohun rere wá, tí ń kéde ìgbàlà, tí ó wí fún Ísírẹ́lì pé Ọlọ́run rẹ̀ ń jọba. Àwọn olóore rẹ̀ yóò gbé ohùn sókè, wọn ó jùmọ̀ fi ohùn kọrin, nítorí wọn ó rí ojúkojú nígbàtí Olúwa bá mú Síónì padà. Bú sí ayọ̀, ẹ kọrin, ẹ jùmọ̀ kọrin, ẹ̀yin ibi ahoro Jerúsálẹ́mù, nítorí Olúwa ti tu àwọn ènìyàn rẹ̀ nínú, ó ti ra Jerúsálẹ́mù padà. Olúwa ti fi apá mímọ́ rẹ̀ hàn lójú gbogbo àwọn orílẹ̀-èdè. Gbogbo mẹ́yìn ayé yóò sì rí ìgbàlà Ọlọ́run wa. Ẹ fà sẹ́yìn, ẹ fà sẹ́yìn, ẹ jáde kúrò láàrin rẹ̀, ẹ má fi ọwọ́ kan ohun àìmọ́ kan. Ẹ kúrò láàrin rẹ̀, ẹ jẹ́ mímọ́, ẹ̀yin tí ń gbé ohun èlò Olúwa, nítorí ẹ kì yóò yára jáde, bẹ́ẹ̀ ni ẹ kì yóò fi ìsáré lọ, nítorí Olúwa yóò ṣáájú yín, Ọlọ́run Ísírẹ́lì yóò sì kó yín jọ. Ṣé bàbá, a ti gbọ́ bí wọ́n ti kà á nípa bàtà ìrere àlàáfíà, èyí tí ṣe ìtànkálẹ̀ ìgbàlà Ọlọ́run wa kárí gbogbo ayé, ìtànkálẹ̀ ìgbàlà Ọlọ́run fún gbogbo ènìyàn, pàápàá fún ìrìnpọ̀ọ̀dà àwọn ẹlẹ́ṣẹ̀ láti mú àlàáfíà wá láti bá Ọlọ́run làjà, tó bẹ́ẹ̀ kí a lè jogún ìyè àìnípẹ̀kun tí Ọlọ́run ní fún gbogbo ènìyàn. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a yára wo èròǹgbà wa. Èròǹgbà àkọ́kọ́ ni láti kọ́ nípa bàtà ìrere àlàáfíà. Láti kọ́ nípa bàtà ìrere àlàáfíà. Èròǹgbà kejì, láti jíròrò lórí bí ìrere àlàáfíà ti fẹsẹ̀ múlẹ̀ tó nínú ìran rúdurùdu. Láti jíròrò lórí bí ìrere àlàáfíà ti fẹsẹ̀ múlẹ̀ tó nínú ìran rúdurùdu. Ìfáàràwa. Bàtà ọmọ ogun Róòmù máa ń ràn wọ́n lọ́wọ́ láti rìn pẹ̀lú ìrọ̀rùn lórí ilẹ̀ tí kò rọrùn láti rìn. Kò dàbí àwọn bàtà mìíràn. Nínú ẹsẹ̀ mímọ́ wa tí òní, wòlíì Àìsáyà kéde òmìnira àwọn Júù kúrò ní ilẹ̀ oko ẹrú àti bí ẹni tí ó gbé ìrere yìí ti rí. Gẹ́gẹ́ bí arìnrìn-àjò sí ìjọba ọ̀run, níní bàtà ìrere ní ẹsẹ̀ wa yóò jẹ́ kí a múra tán láti wàásù ìrere náà ní àyíká wa nígbà gbogbo. Pàtàkì àlàáfíà ní ìgbé ayé ìrìnàjò ni láti máa tẹ̀síwájú sí ojú ogun nígbà gbogbo láì bẹ̀rù, nítorí a mú ìrere ikú àti àjíǹde Jésù pẹ̀lú wá fún ìgbàlà àgbáyé. Nítorí náà, gẹ́gẹ́ bí arìnrìn-àjò, a gbọ́dọ̀ wà ní ìmúrasílẹ̀ nígbà gbogbo láti tan ìrere ìgbàlà kálẹ̀ nígbà tí ó bá rọrùn àti nígbà tí kò bá rọrùn. A ti gbọ́ bí a ti sọ nípa ohun tí a pè ní bàtà ìrere àlàáfíà, pàápàá ní wíwàásù ìgbàlà Ọlọ́run káàkiri gbogbo àgbáyé àti fún ìrònúpìwàdà
àwọn ẹlẹ́ṣẹ̀ kí a lè ní ìsinmi Ọlọ́run nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Nígbà tí a bá wo àwọn ìbéèrè wa fún ìjíròrò, àwọn bàbá wa nínú Olúwa wọ́n lè bá wa tan ìmọ́lẹ̀ sí kí a lè ní òye kíkún. Ìbéèrè kìíní bàbá wa, wọ́n ní báwo ni bàtà ìrere àlàáfíà ti yí ọ sí? Báwo ni bàtà ìrere àlàáfíà, báwo ni ó ti yí ọ sí? Ní ìdáhùn ìbéèrè yẹn rí pé Jésù ti fi ọkàn wa balẹ̀ nípa iṣẹ́ tó gbé wa lọ́wọ́ nípa ìtànkálẹ̀ ìrere, wípé kí a má ṣe bẹ̀rù nígbà tá a bá déwájú àwọn ènìyàn ohun tó máa ṣe fún wa, kí ní nǹkan tó fẹ́ sọ tàbí kí ní nǹkan táwọn kan fẹ́ sọ fún látẹnu láti lè fi dìfẹ́ǹdì àrùn pé ẹ̀mí mọ́ ó máa jáde, ó máa sọ láti ẹnu wa tí wọ́n ń pé káàkiri ọ̀tẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà àti wípé àmì ìwọ̀n inú máa gbọ́ àwọn tó gbàgbọ́ lọ pé lórúkọ wọn máa lé ẹ̀mí ṣù jáde, wọ́n á gbọ́ wọn lóró lọ́wọ́ wọn kò dé mọ́ lára. Bàtà ìrere àlàáfíà wá túmọ̀ sí pé gbígbáradì àti láti múra tán láti wàásù ìrere láì bẹ̀rù ohunkóhun ètí ó lè ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. Bàbá wa jẹ́ ká mọ̀ pé ní gbígbáradì àti wíwàásù Ọlọ́run ètí àti ìfìdí rẹ̀ mọ́lẹ̀. Ẹ ṣé. Ìbéèrè kejì bàbá wa, wọ́n ní kí ni ìrere àlàáfíà? Kí ni a lè pè ní ìrere àlàáfíà yẹn gan? Ìrere àlàáfíà túmọ̀ sí pé sísọ̀rọ̀ Jésù fún àwọn ènìyàn ní àlàáfíà, kìí ṣe fún ti ìjà. A gbọ́dọ̀ máa sọ pé ohun tí wọ́n ṣe yìí kò tọ̀nà, èyí ni kí o ṣe. Ká má máa sọ ní sọ pé bóyá pé ẹni tó ń sọ náà ti mọ́ tán. Sọ ní ti àlàáfíà, ní ìrere àlàáfíà, kìí ṣe fún ohun tó máa mú dàrúdàpọ̀ wá nínú ìgbé ayé wa àti òde òní. Ṣé wọ́n ti jẹ́ ká mọ̀ pé ìrere àlàáfíà ni nígbà tí a bá ń wàásù Jésù Kristi fún ìrònúpìwàdà àwọn ẹlẹ́ṣẹ̀ láti bá Ọlọ́run làjà, kí a lè gbé ìgbé ayé tó yẹ, ká lè rí ìgbàlà àti àjíǹde gbà. Wọ́n sì jẹ́ kó yé wa pé bàtà yìí ní ìgbáradì láti ṣe iṣẹ́ ìrere. Ẹ ṣé bàbá wa. Ìbéèrè kẹta, wọ́n ní báwo ni àwọn bàtà wọ̀nyí ṣe dára fún ìtànkálẹ̀ ìrere? Báwo ni àwọn bàtà wọ̀nyí ṣe dára fún ìtànkálẹ̀ ìrere, bàbá wa? Bàtà yẹn dára gan ló pé ó ń fúnni ní ìgboyà wípé Ọlọ́run tó rán wa níṣẹ́, arán níṣẹ́ fàyà tí ẹni ni kì í fi wá sílẹ̀ nígbà kankan rí. Nínú Matthew chapter 28 verses 19 to 20 sọ fún pé ká jáde ká lọ wàásù yìí pé òun wà pẹ̀lú wa títí òpin ayé. So nípa bẹ́ẹ̀ gan ó jẹ́ kí ènìyàn ní ìgboyà nínú Ọlọ́run láti dúró tìrí, láti lè gba agbára láti ẹnu bàbá lè wa àti pápá jùlọ wípé àwọn tó bá dúró Olúwa wọ́n tún agbára wọn ṣe, wọ́n lè fi yẹ́gùn kébìdì, wọ́n sáré kí ó lè rẹ̀ wọ́n, wọ́n á ní àárẹ̀ kí ó lè mú wọn. Nígbà tí a bá ti wọ bàtà yẹn tán, àdúró di agbára Ọlọ́run, ohun tí ó kọjá ọgbọ́n ènìyàn, Ọlọ́run àti ọgbọ́n ènìyàn ṣe nípa títan ìrere àlàáfíà ká. Ṣé bàbá wa ti jẹ́ kó yé wa pé yóò ràn wá lọ́wọ́? Ṣé jẹ́ ká yára ìbéèrè kẹrin tó rà kó wa, bàbá wa. Wọ́n ní báwo ni ìrere àlàáfíà ṣe bá ìran wa yìí mu? Báwo ni ìrere àlàáfíà ṣe bá ìran wa yìí mu? Bí ìrere àlàáfíà ti ṣe bá ìran wa àti òde òní yìí mu ni wípé àwa tí a ti gbàlà gẹ́gẹ́ bí ohun tí Bíbélì sọ, ká dìde fún ìgbàlà ẹlòmíràn. Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 23, ó ní òun ti sọ àwọn nǹkan wọ̀nyí fún wa tẹ́lẹ̀, wípé nínú ayé àwọn ní ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká. Gbogbo bí gbogbo ẹ ṣe dà lóde òní, ìmọ̀ sí Jésù, ìmọ̀ sí Ọlọ́run ni, ṣùgbọ́n kíkẹ́ àwọn tó bá ní Jésù nìkan ni wọn yóò ní ayọ̀ nírú àsìkò yìí. Ṣé àbáwọn Olúwa wọ́n ti fi ọ̀rọ̀ yẹn yé wa nìyẹn pé ṣe pàtàkì fún wa pàápàá ní ìran tiwa èyí tó kún fún ẹ̀ṣẹ̀, pé kí àwa tí a ti gbàlà kí a gbáradì àwọn Ọlọ́run láti mú ìrere àlàáfíà yìí káàkiri gbogbo àgbáyé, tó bẹ́ẹ̀ kí àwọn mìíràn lè jẹ ogún ìgbàlà àti àlàáfíà Ọlọ́run ní fún ayé ìkẹyìn. Àfikún sáà wípé ayé ìtú fún ó ti tún fún jùmùjù. Gbogbo ènìyàn tí wọ́n lábẹ́ àti ṣíṣẹ́ àti dìrẹ̀gbùwé lé wa lórí. Gẹ́gẹ́ bí ohun tí adẹ̀ tí wọ́n wò pé ìrere àlàáfíà yìí ó lè dá padà sọ́dọ̀ Ọlọ́run. So ó túnmọ̀ sí pé a nílò àwọn tí wọ́n wọ bàtà ìrere àlàáfíà yìí láti jáde láti lọ kéde ìrere Kristi ní ìran tiwa yìí tó lè fún wa ní àlàáfíà lábẹ́ rúdurùdu
tí ayé yìí fi fún ni pé tí àwọn ènìyàn bá lè jáde láti lọ kéde àlàáfíà yìí àlàáfíà àràbọ̀ sí fún ọ̀hún tó bá gba ìrìn àlàáfíà tó kó ṣe pàtàkì nínú ojúmọ́ yìí ṣe Olúwa ràn wá lọ́wọ́ Olúwa sì fún wa ní oore ọ̀fẹ́ agbára Ọlọ́run àyàmú gbàdúrà a ó lè ṣe Ọlọ́run sì lè gba ìran wa yìí là. Wọ́n ní káwé parí gẹ́gẹ́ bí bàtà tí adé ṣe ń dá ewu dúró yẹn bàtà tí máa ń dá ewu dúró bẹ́ẹ̀ ni èké kìrìsìtẹ́nì tí ó wàásù Kristi nìkan àti àgbélébù rẹ̀ ti gbé agbára Ọlọ́run wọ̀ wọn kò gbé ìgbé ayé wọn nípa ti ara bí kò ṣe nínú Jésù ẹni tí ó ń gbé inú wọn. Fún ìrònú kò sí ìbẹ̀rù ọ̀tá nígbà tí ó bá gbáradì pẹ̀lú ọ̀rọ̀ òtítọ́. Wọ́n ní kò sí ìbẹ̀rù ọ̀tá nígbà tí a bá gbáradì pẹ̀lú ọ̀rọ̀ òtítọ́. Àkọsórí wa ń bẹ nínú Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ kejì àwùjọ ògbó Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ ìkejì ẹ jẹ́ kí a jọ kà Kọ́ríńtì kìíní orí kejì ẹsẹ̀ kejì nítorí mo ti pinnu rẹ̀ pé èmi yóò mọ owó láàrin yín bí kò ṣe Jésù Kristi ẹni tí a kàn mọ́ ìgbélébùú. Olúwa ràn wá lọ́wọ́ agbára orí ọ̀fẹ́ tí a ó fi jáde láti tan iná kalẹ̀ tí ṣe àlàáfíà tá a fi lè gbá nípa bàtà ìrìn àlàáfíà náà orí ọ̀fẹ́ yìí Olúwa yọ̀ǹda fún wa a sì dìkún ìyà ìnípẹ̀kun lórúkọ Jésù Olúwa wa. Ọlọ́run a bẹ̀ kó fún wa ní orí ọ̀fẹ́ fún wa ní òye fún wa ní ìyè tó bẹ́ẹ̀ tí àwa àti ìran wa yìí yóò lè jogún ìyà ìnípẹ̀kun nípasẹ̀ bàtà ìrìn tó ti gbé ká àwa àti àwọn oníwàásù náà tí a fi tan ìrìn àlàáfíà tí ṣe ti gbẹ̀rẹ̀ yìí kálẹ̀ gbogbo àgbáyé ká sì lè jogún ìyà ìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa.